kẹ́ sọ di kálámù gbogbo omi tí ń bẹ láyé kẹ́ sọ di ínkì máka o kẹ́ wá ní kálámù kẹ́ sọ gbogbo nǹkan yìí dà yìí àti omi tí àti ínkì tẹ́ sọ gbogbo omi tí ń bẹ lágbàáyé dà tábà wá gbé lọ́wọ́ ibi kí lẹ fẹ́ fi ṣe tẹ́bá wá ń dáhùn pé ẹ fẹ́ fi kọ ọ̀rọ̀ ọba tí ń jẹ́ Ọlọ́run ni àdúrà nígbà ìní àti nímọ̀ràn pé agbára ó dá àwa tí a fẹ́ máa kọ̀rọ̀ Ọlọ́run lẹ̀ gbogbo omi àgbáyé tá a sọ di yìí kì yóò padà gbẹ igi ọ̀pẹ tá a sọ ní kálámù àní padà igi ọ̀pẹ mọ́ nínú igbó síbẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣẹ́kù. mo fi èyí tẹ́ ẹ ti gbọ́ lẹ́nu aṣílẹ̀ náà mo fi kí gbogbo yín. àwọn tí wọ́n jẹ́ àfáà mi tá a jọ máa ń káàkiri mọ̀ mí dáadáa mo ti ṣẹ̀ṣẹ̀ wáàsí láti bí ọdún 2 sẹ́yìn. gbọ́dọ̀ bó fún mi lówó ìwà. àwọn ẹ̀yọ́ ní alùpùpù làwọn yóò pa sí ń ta mọ́ ni mo lébi òfẹ́ sí ń ta tẹ́lẹ̀ ṣẹ́jẹ̀ máa wà nulẹ̀. tó bá ní kálíwá bẹ́ẹ̀ jọ wà ní mo fẹ́ fi jẹ́ ẹni máa ṣàwọn. رضي الله تعالى عنه أطال الله عمره خليفة. mo padà wá rí i pé tí n bá wálé ní màá ṣe àbúrò mi tí ó pọ̀ ó dàbí ẹni ní ò ní àforíjì nítorí wá ṣe kí ló pàpà mi jàmọ́ ẹni tó bá sì ṣe ògbónà ìgbónà tètè foríjì yàn ọmọ alọ̀lẹ̀rù àmọ́ tó ní mọ́tò dédé àwọn ohun yìí kò ní lè ṣẹlẹ̀ jálọ̀wọ̀ mọ́tò adédè ọkọ̀ wọn ní 75 alọ̀ ohun tí ó ṣẹlẹ̀ ní pé Tinubu tó kọ́ wa bá ṣe gbáyé ẹ̀yìn máa lọlé padà ìwà kalọ̀ àlífà wa ní Bayelsa ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ́dọ̀ mi láti bí ọdún bí mẹ́wàá sẹ́kọ̀ọ́ a máa lọ bá ṣe mólì ní Bayelsa á sẹ́ndẹ̀ owó plane àwa méjì a tún san owó plane wa padà lẹ́yìn pàtàkì bá gbà wà lálejò tán bí wọ́n ṣe wí lẹ́ẹ̀kan pé bẹ́ẹ̀ bá ní Bayelsa ẹ máa ń ròyìn tẹ́ bá dé. máa ń ròyìn owó plane àlè tí mo lọ owó plane tí máa ń sẹ́ndì ní ìjọba sẹ́ndì owó mọ́tò wa kóra sínú bọ́ọ̀sì àlọ́. mo wá òpin ẹ̀ kí n wá nínú àwọn nǹkan tí mo wá òpin tí n bá débi ń sọ méje ni mo ti ṣẹ́kù méjì péré. Allahu Akbar. tó bá fún àgbàbá ti wà ń kalẹ̀ àìṣeré ipá púpọ̀. Adamallahu hayatahu. èèyàn gbọ́dọ̀ ṣeré ipá púpọ̀ lójú ọ̀nà Sufi ti wà ní orí o. Ayakumullah. ìpín lọ́dọ̀ yìí ní kéwù lọ́dọ̀ àwọn onílìmí àwọn onílìmí ò ń ṣeré ipá púpọ̀ tá a fa àgbà bá ti wà kalẹ̀. Allahu alaykum. Ọlọ́run wá ṣe bàbá tó bí mi bẹ́ẹ̀ ń jòkó ìyá tó bí mi bẹ́ẹ̀ ń jòkó. Allahu Akbar. ṣe é ó bálàsì báyìí. Allahu alaykum. ẹ kàn máa sọ fún wọn pé mama jẹ tẹ èmi ò ṣòro rabi Ọlọ́run lówó ló bá ṣiléṣe tó fi sọ láyọ̀ mama jẹ tẹ èmi ò ṣòro rabi Ọlọ́run bẹ́ẹ̀ mama jẹ tẹ èmi ò ṣòro rabi Ọlọ́run mama jẹ tẹ èmi ò ṣòro rabi Ọlọ́run ìwọ ló bá ṣiléṣe tó fi sọ láyọ̀ mama. Ṣòro fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. Mo kí àfáà wa Khalifa Hasan Gbajalẹ̀. Adamallahu hayatahu. ẹ yẹ ká mọ ìyún tẹ tábìlì Gbajalẹ̀ o. gbogbo Bayelsa bó ti tóun táwọn àfáà bá kójọ tó má pọ̀ Gbajalẹ̀ ló máa pè Gbajalẹ̀. mo ti lé Gbajalẹ̀ wa ní ìlú rẹ náà.
lẹ́yìn Bayelsa kódà yìí kò mọ̀ pé ọba tí ò wá jẹ́ bàjẹ́ pàjáyà ló ṣiṣẹ́ ń bẹ̀ kò ní bàjẹ́ láéláé. Àmín. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ọlọ́run wọlé bàbá wa ṣé ò Ṣàkìrùdín ẹ fàbòsí bá wọn lò àwọn náà finú dídí bá yín ṣe lójú máa rí báyìí onú tó máa bí àfa àgbà tí bá rí báyìí fọmọ kéwú àwa ti rírú ẹ̀ rí ni nígbà tí mo wà ń kàlẹ̀ tó wá pẹ̀ nìkan kó wá ṣe wá sí kò tó wá pẹ̀ wá pẹ̀ gbọ́n rẹ̀ ẹgbẹ́ èdè kan ní bẹ́ẹ̀ ni wọn ò wú bẹ́ẹ̀ rí ijó tá ti pàdé ń bá ìṣà. Allahu Akbar. Ọlọ́run má ju bàjẹ́ fún yín. Àmín. àwọn kan àwọn náà máa dá ní padà dá fún yín tí bá débi àdúrà yẹn kò sí ní tó lè dá wákà yẹn lérò kálukú ló ní tí fi ń yẹ kàn ilé gbàjálẹ̀ ló ní wákà yẹn tá a bá fi tọrọ fún yàn lókù àwa la ní tá a bá fi tọrọ fún yàn lókù àlefa sani jókòó ẹ̀yin lásìkò pọ̀ mo ní wàásù lọ́la ní kò yí ilé kó lálẹ́ yìí gbogbo mo fẹ́ lò bí ìwọ láì kò bí 15 minutes lọ. pẹ̀lú wákàtí fẹ́ dá pẹ̀lú wákàtí fẹ́ dá lé yìí. ṣe bí kí ni wọ́n fi kọ Kùránì kéwú àbí ta ló máa gbé fún lọ́wọ́. Ṣéwù kéwú. ṣé o. àgbà fún mi. wọ́n bá dára ẹ̀ láwọn lórí ọ̀rọ̀ bàbá wa ṣé o Ṣàkìrùdín. Wallahu hayatahu. àwọn ilé gbẹ̀dẹ́lẹ̀ kan ló fa àlefa Ṣàkìrùdín òní lọ́wọ́ fún rẹ̀ ló múra rẹ̀ wádọ̀ ẹ̀yìn lóko ẹ jókòó ṣé wọ́n ẹ jókòó ṣe rí ohun tí ò sí ibi iṣẹ́ tí ò sí lójú ọ̀nà àfa àmọ́ náà ni tó fi dàrú. Allah òkú ló mú rẹ̀ wá sọ́dọ̀ yín àlefa jókòó ẹ̀yin lè bá wa sọ dada yìí ọlọ́run wa ní pamọ́ yín lọ́wọ́. ọlọ́run wa tẹ̀ látara tí náà lọ́mọ ọlọ́run bá dún ti gbogbo wọn. wala láhùlà. wala quwwata illa billah. orí dáadáa lára rẹ̀ tí ẹ kọ kò béèrè kówó lọ́wọ́ mi rí tó bá pè mí bàbá kí ni a tún fi tẹ̀sán jọ̀nà tá a wà yìí níjọ́ kò máa bá dá padà ṣe mú ṣe bí oṣù lẹ̀ àlẹ́ àbálọ́wọ́ yìí àní dátùn fi tọ́ síwájú bí àwọn àfáàlà gbà fún ni àwọn alhamdulilayi a jẹ́ pé bàbá fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe rí ńgbà tí rí àwọn onífà wa Hasan àti mọ bẹ́ẹ̀ ṣe rí ọlọ́run bá dùn tì í. Àmín. olóòtú láti lé Muhammad. Sallallahu alayhi wa sallam. mo kí bàbá mi láti ìlú Ìwó. Allahu hayatahu. mo ti rí pé ohun tí ẹ fẹ́ ọlọ́run ti ṣe é tó fi mọ́lídìí ọba àwọn jáde pé Yorùbá ṣẹ̀ṣẹ̀ dé bẹ̀rẹ̀. ọlọ́run tá a wá kí iná mo fi kí yín ọlọ́run tó ní gbogbo yín pátálẹ̀ Fábíọ́lá èmi ọlọ́run ọ̀fẹ́. Allah gbogbo yín pátá àtẹ̀yìn tó fi hàn àtẹ̀yìn tó fi hàn lẹ́lẹ́ẹ̀fẹ́ Tinubu àmẹ́mi ọlọ́run gbọ́ sí lẹ́nu ọ̀rọ̀ jáde lẹ́nu ẹ̀ àṣẹ tẹ̀lé pé èmi lọ́kàn ọlọ́run wá gbogbo wọn rí òun náà lọ́kàn. Allah wọ́n sì gbé fún un. bàbá wa láti wo ọlọ́run wọlá bẹ́ẹ̀ orí ńlá lọ́rọ̀ bá mi darí sọ́dọ̀ yìí. Àmín. pẹ̀lú oṣù láti jẹ́ Muhammad. Sallallahu alayhi wa sallam. bàbá wa mi ò àwọn dà amílù dà ọlọ́run bá mi dúpẹ́ fún yín o. Àmín. olóṣù láti jẹ́ Muhammad. Sallallahu alayhi wa sallam. bàbá wa Àlífà Hasan máa ròyìn fún mi gbogbo bọ̀tá bá yẹra ọlọ́run bá mi tó tì í. Àmín. ọlọ́run bá wà pẹ̀lú yín. Àmín. mo kí kíkàlẹ̀ ẹ ṣe rí yìí ẹ̀yin lè gbótó ẹ̀dá ní ẹni tí ò sí lé mo ló mọ̀ tó ń gba tẹ́ǹtì mo ló mọ̀ tó ń gba ṣíà ọba tó bá tó ní ẹni jẹ́ láti ti fún ọ ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀yin náà. Àmín. olóṣèlú láti jẹ́ wà. Sallallahu alayhi wa àfa mi sallam. láti ìlú wa níjẹ̀gùn àwọn òjẹ̀gùn mọ́ ẹran là ń jẹ bí àbí àfa òjẹ̀gùn bẹ̀rẹ̀ rárá ẹran là wá ń jẹ ìjẹ eégún àti sọ ti jẹ àfa àwa là ń kọ́ tó òjẹ̀gùn nísìnyí ọlọ́run bá dàkú má jẹ́ òpàjẹ́. Àmín. mo kí bàbá wa Àkùnrin Allahu hayatahu. bàbá dáadáa láti 1960 wọn sì padà Allah. mélòó lọmọ kéwú tó lè ṣe bẹ́ẹ̀ bó ṣe wọ́n ṣe wá jókòó yẹn bàbá àná ló jẹ́ fún bàbá àlérò àbúrò ẹ̀ ni bàbá àlérò fẹ́ ló bí àlefa tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí. ẹni ẹ sọ pé. òfin máa gbọ́ sẹ́lẹ̀ mi ayé àbúrò. Jésù sọ ara ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n lé ní ẹni Jésù padà bọ̀ ẹ̀ ti rí òun ni o Jésù Isa lórúkọ rẹ̀ ó ti dọ́dọ̀ tèmi láti pẹ́tipẹ́ Jésù tèmi ti dé ìwà Jésù kọ̀kọ́ kiri. ètò ìjẹ yín ló ń jẹ.
ọgbọ́dọ̀ máa jẹun òun kẹ àbúrò bàbá yìí ló bí àlefa àwọn bàbá lè rọ láti gbà náà wọ́n mọ ojú egún tó bẹ́ẹ̀ ṣe wọ́n yẹn bàbá ló gbajú egún lọ́wọ́ wọn Allah agbára ìfòkòtò èrè dákun máa fò bàbá tó máa jù sóńtọ̀ lẹ́sẹ̀ yóò mú kóró wọn nílé gbàjálẹ̀ Allahu alaykum mo kí bàbá wa kún bàbá wa khalifa wa lápapọ̀ ẹjẹ́ ń gbogbo ẹ mo kí ọlọ́run bá wa kí ọlọ́ṣẹ́ láti ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹ máa dákẹ́ jẹ́ kẹ́ máa lẹ́rìn lèmi fẹ́ ọlọ́run má jẹ́ rí bunu yín ọlọ́run má jẹ́ rí bunu yín ọlọ́run má jẹ́ rí bunu yín ẹ mọ̀ pé èèyàn tí ó máa bínú tí ohun tí ń bẹnu sáré ó sì máa bínú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹjọ́ ń bò báyìí ọlọ́run dàgbà máa dún tì yín ọlọ́ṣẹ́ láti ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wáàsì òkúṣẹ́jú mẹ́lógún kẹwàá lè gbọ́mi yé àwọn ọ̀rẹ́ méjì wà ẹ̀dọ́kùnrin bá mi ká lọ torí agbo búláàlà la wà and when you are in Rome you have to do in Rome as the Romans do ọba dé Rome bọ́ ní ṣe bẹ́ẹ̀ ló ṣe ṣe ìbúrú sọ bẹ́ẹ̀ tó yẹ ní okú tó sọ bá sọ̀rọ̀ dáadáa ṣe é mọ̀ pé agbo búláàlà mọ̀ wá ṣé òkè làbí búláàlà àmọ́ kí tó lọ ta ní jẹ́ búláàlà kẹ́ lè gbọ́mi yé dáadáa mo ní ìbéèrè tí mo fẹ́ bí gbogbo wa lẹ́fì lè gbọ́mi kẹ́ lè mọ̀ ta ní búláàlà Allahu akbar ṣe bí búláàlà bẹ̀rẹ̀ láìṣe wọ́n sì ní zikir awliyayi tanzil rahma ká máa ṣèrántí àwọn ẹni Ọlọ́run a máa sọ ìkẹ́kalẹ̀ kẹ́ lè mọ̀ bàbá yìí gbé dání pé fídíà kọ́ Kùránì náà sọ bẹ́ẹ̀ o kẹ́ máa rántí àwọn ẹni Ọlọ́run yóò máa ṣe kí ni yóò máa sọ ìkẹ́ kalẹ̀ ó fẹ́ kíkẹ́ tí bàbá rẹ̀ rò tọrọ sílẹ̀ yìí kó túbọ̀ máa sọ kalẹ̀ sí wọ́n yẹ ká tún lẹ́nu Ọlọ́run tá máa rántí lè rò ló jẹ́ fọwọ́ sí mi fọwọ́ sí mi tí ó dánú súfì o ẹ̀ lè rí níbẹ̀ o no wọ́n á ti di láìláì lọ́wọ́ mílíọ̀nù lórí níbẹ̀. ìbéèrè mi ni àwọn arákùnrin méjì wà iṣẹ́ gbọ́lẹ̀ kan náà wọ́n ṣe ṣe mọ́ wọ́n wá lọ bá fà á ń bá gbaṣẹ́ kọ̀ǹtráktọ̀ ni wà iṣẹ́ pọ̀ láti bí ọdún méjì sẹ́yìn akọ̀mú jẹ́ wọ́n á rí mi àfà ni a ṣe ètò àdó àti hàntú ó ṣe fún wọn ìdíjọ́ kẹta tó ṣe wọ́n máa gba kọ́ọ̀lù l'Àbújá ẹ̀yìn ìbejì ọ̀rẹ́ méjì iṣẹ́ ti wà ẹwà wọ́n ṣe yìí wọ́n lẹ́sìn bá wa ṣe àwọn méjèèjì múra káwọn ọjọ́ máa lọ wọ́n wá dídì ọkọ̀ ní ìdájí tí wọ́n fẹ́ wọkọ̀ Àbújá fóònù mi tún wọlé pé iṣẹ́ kan wà ní Ìbàdàn a sì fẹ́ ṣiṣẹ́ rẹ̀ lọ́la ẹni tí má bọ̀ wọ́n bá pinra wọn sí méjì ọ̀rẹ́ àkọ́ olú Àbújá ìkejì lọ Ìbàdàn ọ̀rẹ́ tó lọ Àbújá oríṣẹ́ ọ̀hún yọjú oríṣẹ́ gbà ó wá ń bá fúláìtì àwọn ń bá mọ́tò alẹ́ padà bọ̀ ilé tiẹ̀ wà ní Kétu ọ̀rẹ́ kejì ilé ìtọ́jọ́ tiẹ̀ wà lágége òun ló lọ Ìbàdàn ṣé ń bá mi ká lọ. ọ̀rẹ́ tó lọ Ìbàdàn ó lọ wo iṣẹ́ nígbà tó fi di bí aago mẹ́rin sí márùn-ún rọ̀lẹ́ iṣẹ́ ti bọ́ sí i kódà owó ti wọnú àkáǹtì wọn ó wá fẹ́ máa darí bọ̀ wálé ló pàdé gbósòrò ní rìdíìmù ohun títí fá aago méjìlá lẹ́nu bá ń bẹ̀ bó ṣe wọ́n ń wọlé ní ẹgbẹ́ta ọgbà kó ń fẹ́ kan lọ sí kéfì lọ́dọ̀ ọ̀rẹ́ òun kó ń lọ sùn tí ilé bá wọ́n wọ́n máa lọ lé àwọn pẹ̀lú lọ́fíìsì ó bá lọ lé ọ̀rẹ́ tí ò tí ì dé láti Àbújá ṣe é gbàgbé bí ṣe ń kọlẹ̀kùn ọ̀rẹ́ ìsàlámù alékún olé ní ìyàwó rẹ̀ bá náà pẹ̀kùn kan báyìí tó ti sùn látàlẹ́ àná bàbá alágbájá kí ló dé ẹ ti dé láti Àbújá lọ ẹ̀yìn dáadáa ẹ̀mí ò padà lọ Àbújá mọ́ ọkọ ẹ ló lọ Àbújá Ìbàdàn lèmi lọ ó sì ló mú mi oṣù tí wò pé áfítà wọn láti wáyé ìmá máa lọ lóru kì í sun bí lọ́ọ̀ dàárọ̀ la ìyàwó sílẹ̀kùn
ọ̀rẹ́ wẹ̀ ó sì sórí tírísítà ìyàwó wọnú yàrá lọ ó lọ sùn. ọkọ̀ gbogbo ń bọ̀ látàbújá ó dé sí ọjọ́ tàlá aago 5 ìdájí. ó wá pọ̀lá lọ sínú ilé rẹ̀ gbé ní kéfù kíkọ̀ tí ó máa kanlẹ̀kùn ó ti rí ọ̀rẹ́ ìyàwó ló tún bọ́ tà sí ọkọ orútọ̀ nígbà yà. Bàbá balẹ̀ wa ẹ káàbọ̀ ẹ kú ní sísáré dé àdúpẹ́ ọkọ wọlé káyélì ọ̀rẹ́ yìí nì bó ṣe kí ló ká wọn mọ́ ojú ọ̀nà aago kan náà débi dáná wọn fi sùn olókè ó bá gbẹrù kalẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí gidi ó wá jí ọ̀rẹ́ rẹ̀ pé kó jẹ́ àwọn lọ kásùbà. ìjà lọ kásùbà kásùbà ti tó. ọ̀rẹ́ dìde nígbà tó ló máa dìde pé káwọn lọ kásùbà ọ̀rẹ́ ti bá rẹ̀ lẹ́ni tó ti da nǹkan ọmọkùnrin sára. Allah ó ti wet. jama ṣé kó sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ pé òun ò nírun ni. àbí kó lọ kí wọn. àbí kó tẹ̀lé ọ̀rẹ́ rẹ̀ lọ kí wọn. tọ́. ẹ má gbàgbé pé iná ńlá àtẹ́yẹ wàlá ayẹ́pà ṣe á ní àdọ́jọba. ọlọ́run ẹ̀ta. ṣé ń tẹ̀lé mi lọ ẹ má wàá gbàgbé ẹgbẹ́ ọlọ́wọ́ ọba nǹkan tó wọ́n ní ó gbà lọ́wọ́ wa kò ní á sì wọ́n pẹ̀lú ẹ̀gbìn alukurari sì ní àyọkọ àti ìyàwó gbọ́dọ̀ dàrú látọ̀dọ̀ rẹ̀. wàláhì àdúgbò ìfaraj. ẹ lákùn ṣé kó tẹ̀lé lọ yá kíákíá ẹ má jọ pẹ́ ìdáhùn ṣé kó tẹ̀lé lọ kírun ni àdúgbò sọ fún òun nírun náà ìyá mi ẹ sọ̀rọ̀ tó bá tẹ̀lé òun nígbà rẹ̀ ó ti dá àgbọn sára. ó lọ ṣe masáìtì ní ẹ̀ náà yóò kírun pẹ̀lẹ́gbìn yóò ṣe àkírun pẹ̀lẹ́gbìn yóò wá lọ kírun pẹ̀lẹ́gbìn láíláí. òkúrú pátá òun. ẹni àbájá tó kírun ẹni kò tẹ̀lé ó tẹ̀lé báwo. a fi ẹ̀gbin lára ń gbọ́jà rere kó lọ kírun àní òkúrẹ́ lọ kírun pẹ̀lẹ́sẹ̀ ẹ̀gbin ọjà ní kò yẹ sí sọ kó lọ kírun. wàá ṣàlàyé tó mú ẹgbẹ́ òfin ní kí. wàá ṣàlàyé. anyway èèyàn lè bá yín lérò aṣílẹ ti pọnyin gidi ẹni agidi ohun tó bá da yín lójú báyìí lẹ́ẹ̀ tẹ̀lé mọ́. ẹ bá ń sọ fún ẹni tó ní òsì àkíkà nínú ẹ̀sìn ẹni mo ní ọpọlọ ẹ̀wọ̀ fún ẹ̀sìn yìí. ọpọlọ ti kó fáírọ́ọ̀sì. àkíkà fún rẹ̀ ni wọ́n fi tó ṣẹ̀ríyà. Allahu Akbar. wọ́n fẹ́ sọ nípa ṣẹ̀ríà àfa àgbà ìmọ̀mù Málíkì ní làlúrí ta pẹ́lẹ́nu sẹ́dínà ní nǹkan ńbẹ làkíkà ti yọjú sínú ṣẹ̀ríà tí ó fi yege lọ́dọ̀ Ọlọ́run tí ó yege lọ́dọ̀ ọkọ tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àfi kó tẹ̀lé rẹ̀ lọ kírun. pẹ̀lú ẹni ẹ̀bí Ọlọ́run ìfẹ́ káàrin èmi àtọ̀rẹ́ mi ó bàjẹ́ ìsìfẹ́ dalé wọn rú bí mo ṣe dá nǹkan sọ́ra yìí ó yí wọn lọ́hùn tó bá wá délé rẹ̀ kó wẹ̀ kó kásù bàtì. inú sọ̀lọ́dà ká ní sẹ́rẹ̀ lórí náà kìtà bá lórí ọ̀bá ọmọ ẹ̀. mo fẹ́ bá mi ká lọ. Bàbá wa búlọ́lá. Radiyallahu ta'ala anhu. Kìí ṣe wèrè. Kìí ṣe sí. Bẹ́ẹ̀ ṣe máa rí ìmúra rẹ̀ bẹ́ẹ̀ ṣe rírí. Iṣẹ́ ló ṣe débẹ̀. Allahu Akbar. Búlọ́lá. Àfa àgbàbọ̀ ló ṣe gbọ̀nú ló wá. Ọba ẹ̀rọ ni wá. Níwọ̀n ò sí mi náà lè dàgbé nìyí. Àṣírí bẹ́ẹ̀ ń bẹ̀rù àmọ́ báyìí. Ó wá wò pé ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ọ̀gbọ́dọ̀ gbé nùlù. Ṣé ó bọ̀ nínú lọ́tọ́ wọ́n sì lọ́nà ọba kò lọ ni bá bọ́ nù gbó lọ́nà fà. Bá ń bú kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run
ọlọ́wọ̀ wọ̀mínà lẹ́yìn ló wí fọ́tà iná sílẹ̀ kálẹ́kà àṣà ayé wọ́n sẹ́kà rọ̀bùkà mọ́tà ọmọ ọ̀sán mo wà yìí èmi ti wà lóru báyìí ní àti ẹlẹ́jọ́ wa bó o ṣe ń gbàdúrà àwọn tòru bẹ̀yì tí ń bá ṣe lọ́sàn-án bó o ṣe ń gbàdúrà àwọn tọ̀sán bẹ̀yì tí ń bá ṣe lóru rẹ̀ fẹ́kẹ̀rọ̀ búkà kọ́ mahamuda. àfáàgbà bá yọ sí pé ọ̀sẹ̀ kí méjèèjì ó papọ̀ máa sọ pé ahamu sakaku àti ìsìjábà tòru àti ìsìjábà tọ̀sán láńtà tí búlálà máa gbé lọ́wọ́ lọ́sàn-án ìgbà tẹ́yìn ń bẹ lọ́sàn-án òun ń bẹ lóru kì í ṣàṣìírí. Allahu Akbar. ẹni mo ní ọ̀dọ̀ ọ̀bá pọ̀ ìgbà tẹ́yìn ń bẹ lọ́sàn-án ní búlálà ń bẹ lóru ní fún máa gbé láńtà káàkiri ẹ bá lẹ́yìn kan tí ń gbé kiri nísìnyí orí rò pé ẹ̀dá gílẹ̀. búlálà fún àgbọn mọ́lẹ̀ lórí tàbí èkó láyé mo sọ lójú ṣé olùpọ̀n ní bàbá àfà yìí túlẹ̀ abíjá mi àfà ó ní àṣẹ́wù olónílé náà ló mọ́lé ẹ̀sù mo ní ẹgbẹ́ ní tí búlálà gbọ́ owó ìlówó ẹ̀wà kò gbọ́ owó ìlówó ẹ̀wà kan búlálà ò fẹ́ nìkan lọ́wọ́ orí di dágbà náà mú wáyé fíìmù kí á di sídìkì tí Al-Kùránì wí ní búlálà ń tọrọ lọ́wọ́ náà ṣàtiwárí náà kọ́ pé méjì àwọn tí ń tẹ̀lé búlálà ṣé ó ṣàkìjú tí wọn ò bá ní àfà tí wọn ò bá ní ṣàgbòsí wa ìròyìn búlálà kan ni wọ́n gbọ́ búlálà yóò sí nínú ilé ẹ̀ nígbà tí wọ́n Rahmanir-Rahim. bí iṣẹ́ ń bá yín sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n wà pé búlálà yóò sí wọ́n ti di 71 báyìí. 71. وكل شيء فعلوه في دبر. ṣé ní gbogbo àwọn tí ń gun ọkọ̀ sórí tí wọ́n ń ṣe pẹ́ búlálà àbí wọ́n gbé yẹ wọ́n fi búlálà jẹun ni. وكل شيء فعلوه في دبر. bàbá wa kan wọ́n pè ní Akásọmájà òun ní máa ti bàbá búlálà nínú ọmọlanke ní Ọ̀fà òun kàn máa rí i pé òun tẹ̀lé bàbá búlálà ni bàbá búlálà wa gbàjọ́ kan bí gbà á lọ́wọ́ wọn àwọn òní tí tó ní kó gbà lọ́wọ́ wọn kàn rí i pé ọmọlanke máa ń lọ ni ó wá ká bàbá búlálà pé gbà á lọ́wọ́ wọn yóò ti rà wọn náà àwọn òní tó fi ní kó gbà lọ́wọ́ wọn. ìwà gbàdúrà búlálà káàkiri ayé aṣílẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ yìí. Bẹ̀rẹ̀ ni wọ́n ń pè lọ́fà. Mo ṣe bẹ́ẹ̀ lọ́fà àbí ṣíbà ṣíbà lọ́fà. Wèrè lẹ́ ń pè nínú gbólówà láṣẹ́ tó kéwú ọmọlẹ́yìn ànábì. Ó wá bọ́ọ̀lù ìwé òdenúgbó ogógó rí àwọn mẹkáníìkì. Bàbá wa ń bèèrè mẹkáníìkì pé àáfà àti ń bẹ́ ń bí ìmúdó wèrè ni o. Kò sáfà bí o. Nìkan ní gbé bẹ́ẹ̀. Àfáàní àníwìrì ní tẹ́lá kìí ṣe ìrọ̀dún méjì ṣọdún mẹ́ta wà. Vèrè tó upgrade ni ọ. Wọ́n wá rí kí bàbá ṣíṣà ń bẹ́ mí wọn níbo ní orí sí ọ̀lọ̀ bẹ̀rẹ̀ lọ wà. Bàbá bá lọ. Radiyallahu ta'ala anhu. Ẹ̀rù bàbá ní ìṣàlẹ̀ ní ti gbọ́ ìtàn tí ń pa ìṣọ̀ yìí. Radiyallahu ta'ala rahimahullah. Bàbá ṣe Ibrahim Níṣà. Rahimahullahu ta'ala. Wọ́n ní bàbá wa ń lọ, bàbá tó wá rí pé kò ní dá ẹnìkan lóhùn. Àwọn ẹyẹ náà sì ní wọ́n mọ̀ gbàmù ìsábà pé méjì. Tó ń bá ṣe wọn débi mọ̀kẹ́ áàdì sídìkì. Ọ̀pọ̀ dada. Sọ pé ṣé àyọ̀kan náà ni? Ń bọ̀ wá. Ó wá wò pé báwo ló ń ṣe sálámù sí bàbá yìí? Sálámù alẹ́kùn kò ní dán lóhùn.
Allah. ẹ̀ka àsán kò ní dáhùn ẹ̀kú rọ̀lẹ́ kò ní dáhùn àfáyín náà kí kò ní dán lóhùn. kò ní dáhùn tó ti gbogbo okùn yẹn náà. Jésù ẹ̀ẹ́kùn lọ. báwo bàbá ṣe kí ah dáhùn òun náà la fẹ́ gbọ́ báyìí. káàtúbọ̀. أرم وإنت المدني وتابتي تطوف بك حتى أفوز بجنتي أنا شمس في ndí bàbá ti tọ́ sí òbúlálà nù kì bá ti fi tà kọ́kọ́ kọ́ dákẹ́ ó wà ó pé kò ní dáná òun ti bá tọ́. أنا شمس ibi ipò tí òbúlálà wá wà bàbá sí wá pè mọ́ra rẹ̀ pé àná ṣàǹsù fi Yorùbá أنا طلعت شمس تجيب الكواكب. Mustapha wọn náà ló tó bẹ́ẹ̀. Radiyallahu ta'ala anhu. wọn náà ló tó bẹ́ẹ̀. bàbá yìí ṣe wá lọ pé àwọn bàbá yìí tó wà àwọn bóòtù gbogbo ṣe wà lọ pé wọ́n pé mo ti rí. Radiyallahu ta'ala anhu. àfà àwọn mẹkáníìkì ṣe wá mọ̀ pé jẹ́ ń bá láàánú mi létí létí àwọn bá káàkiri ayé ẹgbẹ́ wọn láàánú wọn wà. àwọn àtàlà mi lọ́jọ́ sùn lọ́jọ́ ń jí búrúdàlà. bàbá àlẹ́ olómúbúrúdàlà kó o gbó ẹrù mi gbà. mo sọ fún ọlẹ́bà lókun wọn ó ní bẹ́ẹ̀ ni ẹ̀sọ́ wọlẹ́nu bàbá yìí wọ́n wọlẹ́nu bàbá wọn. ó ní àmà musa wọ̀ bí èlé lọ lóyún o bàbá ní kílẹ̀ ìfọ̀dọ̀ tí ń lọ yìí àní ilé wa lọ́fọ̀ náà lẹ́ẹ̀dúró sí ìlú yàrá ń bọ̀ ibi tí a bá ti débẹ̀ náà ni pákó ni wọ́n kọ́kọ́ kàn án tako Allah. bàbá wa ṣe wá sí káàkiri ayé wọn polówó búlẹ́là kálukú náà wà lọ ọ̀fà kálukú Mustapha tó ní ẹ wá yìí kì í gbà nǹkan lọ́wọ́ mi kí ló ní ẹ wá gbà yìí ní kankan ó ní Mustapha ẹ lè ṣe gbá ẹ lè ṣàwó ẹ lè ṣe yìí ẹ lè ṣe tọ̀hún. njẹ́ tí àwọn fẹ́ gbọ́dọ̀ bá ti ṣe àyíká àwọn fẹ́ gbọ́dọ̀ yìí bàbá búlẹ́là wa ní bùrẹ́mọ̀ Mustapha yà ti ń ṣẹlẹ̀ o jẹ́jẹ́ ni mo wà tí ìgbọ́lọ́hùn mi sọ̀rọ̀ kí ló gbé mi wá ló burú sí kí wọ́n ń pariwo mi kiri ó ní ẹ̀mọ́tí mi ti ẹ̀bá wa ní àhámọ́ káì irú Mustapha ò lè yí káì bí bàbá wọn ṣe ní tó wọn bàbá jẹ́ kí wọ́n láwọn sì kí ní ẹ̀fọ́ di ọdún mẹ́sàn-án níjọ́ wọn fẹ́ fún àwọn òkè ìbéèrè mọ́ àwọn jọ láti bàbá àlèrò ni àti ṣé Buhari alágo wọn ní Mustapha ìbọ́sẹ̀ kì í fún ní kíní ẹ̀ wọ́n ní bàbá yẹn wá gbé bá mi ẹ̀ tí ì fún ni ẹ̀ tí ju àwọn aṣíwájú ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa sọ ẹni ọ̀rọ̀ kí ni bẹ́ẹ̀ ni Yorùbá bàbá àníṣà ṣé bọ̀rọ̀ fúnlé àhámù ṣàkàkọ̀ wà láwù yá Allah mo fà á ní kálukú àǹkọ káàkiri ayé àwọn tó ti nílé tẹ́lẹ̀ wọ́n rò pé tí ó bùlá láyé. ó tó fi rẹ́ẹ̀dì fọmọ sí. ó tó fi rẹ́ẹ̀dì fọmọ sórí rẹ̀. yóò wá kọ ẹtí kò fáìn. jẹ́mọ́ mo sọ fún yín pé ipò tí ṣé òbúlá rẹ̀ wà kèé sẹ́lòmí mẹ́. ẹ wojú ti lọ Ọlọ́run sọ ń bọ́ láti mú àlùkò lánàá bí àyà tó wà lókè kó tó débi òkè àdìsídìkì bóòlù sí. وكل شيء فعلوه في الدبر وكل صغير وكبير مستتر إن للمتقين في جنات والنهار في مقعد صدق عند مليك مقتدر. ẹjẹ́ ìtukú lè yẹ ẹ máa sọ pé ọmọ kékeré ni wọ́n kọ́ lọ́rùn sọ́gí ẹ máa sọ pé àgbàlagbà ní ọmọ iṣẹ́ ìwọ̀n tí wọ́n ń ṣe síwájú ènìyàn lọ́wọ́ ọba ìpẹ́lẹ́kọ̀ọ́ ní ti mọ̀ kọ́ sí. wà kó lù sí fọ́ọ̀lù fi dùbúrí. ń débi ènìyàn lọ́wọ́ ọba kọ́ sí. ìnáni mo tẹ̀kí náà. ó ní nínú wọn tó jẹ́ olùbẹ̀rù ọba tí ń jẹ́ Ọlọ́run. جنات ونهار إن لفي جنات ونهار ó ní ń bẹ nínú wọn. Allahu Akbar wọ́n bẹ̀rẹ̀ mi jẹ́ náà wọ́n yẹ kí ni.
ọ̀pẹ nínú àdéhùn tí yàn lọ́hùn tí àbá tí wọ́n ń gbádùn lọ́wọ́ tí wọ́n gbà pé ó dìgbà ọba ó dìgbà náà ọba kú àbí tí wọ́n bá tẹ́lẹ̀ tó máa lọ àlùjẹ́ náà ẹjẹ́ àwọn olówó tí kọ́lé fìdí sí ẹjẹ́ kí wọ́n máa kọ́ lọ ni wọ́n bá lè kọ́ dé àwọn aláìgbé bẹ̀gbẹ̀ fi jannatin wa nahrin. bàbá má ṣàwọn ṣe àlùjẹ́lẹ̀ kan ṣe ń dákẹ́. fi jannatin. níbo lẹ̀ yóò kú wà kàkẹ́ níbo lẹ̀ yóò kú wà sọ́kọ̀ sí ẹ̀yẹ́ má kọ́ lọ níbi àwa ń gbé sínú àwọn padà wá gbé bí táwọn gbé náà kọ́ lọ́wọ́ bọ́lá bá yọ bẹ́ẹ̀. mo wá wá ní fíìmù kí á lè sídìkì ẹnì kẹ́nà ní sí máa ń bẹ̀bẹ̀. lákẹ́ ṣé o ti jáde ti lọ àmọ́ o ti lọ ṣé o bẹ̀rẹ̀ yá ti lọ ṣé o ti jáde ti lọ ṣé o lè kọ́ńtìrì ti lọ ṣẹ́dínà gbogbo wọn bẹ́ẹ̀ ti wá lọ lórí àjà yìí náà wọ́n dòkò sí àjà ọ̀kan náà fún mi. wọ́n lábùú. ṣé wọ́n ní kànga yìí lẹ́sẹ̀ báyìí. ṣé wọ́n lábùú. wọ́n lábùú. ṣé wọ́n máa ń lábùú ni. wọ́n lábùú. kọ̀ǹpútà jẹ́ àwọn èèyàn gbádùn wọ́n fẹ́ tó kàbọ̀ mi lẹ́nu. àtẹnisẹ́ ẹ̀yọ̀ kan náà lọ jókòó sí. ọlọ́run ó ti jó yé wa ní Al-Qur'ani àwọn là ń dára wa láàmú yóò pẹ̀ yára yẹn tó ní kò sí Sufi. yóò pẹ̀ yára yẹn tó ní kò sí bàtì ní. ìtẹ̀jẹ́ sẹ́yìn lọ méjì sí tàkọ́kọ́ inú òjì kẹwọ̀ pé lóòótọ́ ni òun kéwú lábí sọ. ìgbà àbàlẹ̀ kì í fi pàdé Sùláímọ́nà ẹfí gbogbo tó wọ́n sí pàdé rẹ̀ nígbà wọ́n ríra wọn nírí mi rí ọ̀ kí ni balẹ̀ kí fi ó nínú òwú. innahu min Sulaymana wa innahu bismillahir rahmanir rahim. ẹjẹ́ wọnú àkíkà rárá tó bá jẹ́ pé lẹ́tà tẹ́ Kùránì sọ̀rọ̀ ẹ̀bùn wá ogún àmọ́rí tó bá pé lẹ́tà ṣàpé lẹ́tà ni wọ́n ní pàdékìsì fi hàn ọmọ rẹ̀ pé lẹ́tà yìí ẹ̀yin oníkéwú lẹ́tà ìsáàlàtán kò lè jẹ́ iná wú àbí síbí náà hálẹ̀ ẹkú wí àbí ṣé mo parọ́ nù ìsáàlàtán abóni so lẹ́tà yẹn wá ní Bàlíkísù wá ní hàn àwọn ọmọ rẹ̀ àní ọmọ bọ́nú lé búlálà kò gbọ́n ta fẹ́ sọ. Allah iná hàn ẹgbẹ́ lẹ́tà yẹn sọ ìgbà ojú kan ojú ó wá rí súra Fíráúnà Bàlíkísù wá kóra jọ pé ó ní bẹ́ẹ̀ èmi náà ni àmà iná ọ̀hún ní sùn. iná ọ̀hún. Mùsùlùmí lè ní gbẹ̀yìn fún lè ti ṣe ó ní ókè ṣe náà lójó yọ lẹ́nu bí mọ́ ń gà fara ní rọ̀ bí wàjá lẹ́lẹ́ mọ́kìrẹ́ ní ẹnìkan ní kẹfẹ́ ní gbogbo ohun tí mo ti ṣe kọjá ní ọwọ́ náà bá ti fún mi gà fara ní ìrọ̀bí wàjá lẹ́lẹ́ Bismillahi rahmanir rahim. Wọ́n má bẹ̀rẹ̀ fẹ́ wọn. Àgáyọ̀ kan ni. Mo fútú yẹ kó lè gbélé iye. Ọlọ́run kò dúdú ṣe lá Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó ní a ti forí ẹ̀ṣẹ̀ ìjìwà nábì. Àmọ́ ìmọ̀ ìwé. Ẹ̀yà àbúrò ìgbà. Báwo ti fún? Inna fatahna laka fathan mubina. ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. جماعة ẹni tí ó sẹ̀sẹ̀ láti fún ẹbí tí ẹ gbé. Tẹ̀yà ọ̀daràn. Ọlọ́run ló ṣe ànábì ó yà á ti ṣàforíjì fún ọmọ dẹ́mọ̀ mi sábà. Àwọn Ọlọ́run ti forí ẹ̀jẹ̀.
sọ fún wa wọ́n lánàbí ò ṣeré mọ́dé rí ànábì ò ṣe lóhùn rí ànábì ìṣòro pẹ̀lú fẹ́nu ẹ̀ṣẹ̀ wo lànábì wá ṣe. Àlámúná ṣìlá ní ẹ̀ṣẹ̀ tó ti ṣe àbí wọ́n ń tàkà dá. Lámúná Zambika. ẹ̀ṣẹ̀ lànábì wá ṣe. àbí kwan náà ní sọ ọ̀gbọ́n ní kò rí bẹ́ẹ̀. Zambika. ó lánàbí ò ṣe lóhùn. àwọn náà ló bá kojú tàbí mi pé iye jìfìrẹ́ alákàlá jama ẹjẹ ronú sí wọn ẹni tí ó ṣe aṣáájú àwọn fún ẹ sọ pé àforíjì kò tó àforíjì dé bá lọ́wọ́dá àforíjì ọ̀tọ̀lọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ mo bí ìlànà bí tọrọ lọ́wọ́ rẹ̀ tó wá jẹ́ bí ọmọ ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ nígbà tó wá ní Ádámọ̀ Allah ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nígbà tó wá ní Ìsá nígbà tó wá ní Dáúdà nígbà tó wá ní Sùláímọ́nà nígbà tó fìbínú payé tó ní ìfìbínú pa wọn nígbà wá ní Músá nígbà tó tó ọ̀làdúlẹ̀ wọn gbé ọyún ọmọ ìní Ọlọ́run ọ̀sọ̀rọ̀ nígbà wá ní Ìsá gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣe òfurufú ẹ̀jẹ̀. tàbí jọba ní Zambika wà máa ta kò sí ìyàtọ̀ láàrin gbogbo wọn látòrí Ádámọ̀ tó torí Ìsá àbábàkọ̀ lórí rẹ̀ yíyọ bọ́dì yẹn ní gbà ọ́ ẹ́ńjìn kan náà ní gbẹ̀mú yìí. mọ̀kìyàdì sídìkì yẹn ẹ wá ògbó oṣù wa kan tàwọn wáyé ọ̀rọ̀ wọ́n ní wọ́n ń tà á kára tí ò bá sí ìbò wá sí mọ́ tọ́ka tí ò bá sí ìbò wá sí mọ́ tó gbọ́ àwọn ọ̀nì ìyá ìdókù tí máa gbà tó wọn gbogbo ẹ̀ tó bá ṣẹ̀ nígbà náà láwọn tó bá dé ipò mọ̀kìyàdì sídìkì èmi Ọlọ́run bá fúfú ní ẹ̀jìrò ànábì ṣùgbọ́n àná ìbíkà.